Ìjọba ìpínlẹ̀ Ògùn ti tún tẹnumọ́ ìlàkàkà rẹ̀ láti túbọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ní abala ètò ẹ̀kọ́ láti pèsè àyíká tó dùn, tó dáa, tó dọ́ṣọ̀ fún ìkẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ tó yè kooro fún ilé ẹ̀kọ́ ìjọba káàkiri ìpínlẹ̀ náà. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́, ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbàbù ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde ti Ìjẹ̀bú Muslim College Old Student Association IMCOSA tọdún 2025 ní ìlú Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé mánigbàgbé ni ayẹyẹ tọdún yìí jẹ́ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí látẹnu Agboola Èlúfúújù. Nínú ọ̀rọ̀ tó bá àwọn tó péjọ síbi ayẹyẹ náà sọ, ààrẹ àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ti Ìjẹ̀bú Muslim College IMCOSA Ọ̀túnba Ọláwálé Sàlámì ṣàlàyé pé ẹgbẹ́ náà láti ìgbà tí wọ́n ti dálẹ̀ nínú ọdún 1993 ló ti ń ṣàtìlẹ́yìn fún akitiyan ìjọba nípa dídí àwọn àlàfo tí ó ń súyọ láàrin ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà. Kọmíṣánná fún ọ̀rọ̀ ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀jọ̀gbọ́n Arígbàbù ṣe àfihàn pé inú òun dùn sí àwọn àṣeyọrí lóríṣiríṣi tí ẹgbẹ́ náà ti ṣe nínú rírí pé ìdàgbàsókè ń bá àwọn ilé ẹ̀kọ́ àti pé wọ́n fààyè gba oníkálukú. Ó wá kéde wípé ilé ẹ̀kọ́ Ìjẹ̀bú Muslim College jẹ́ ọ̀kan lára àwọn ilé ẹ̀kọ́ 42 tí ìjọba ìpínlẹ̀ yìí yóò ṣe àtìlẹ́yìn fún nípa ṣíṣe àtúnkọ́ àwọn ilé ẹ̀kọ́ náà ní ìpele ti kíláàsì gíga àti rírí pé wọ́n ṣàgbékalẹ̀ àwọn yàrá ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì èyí tó bóde òní mu. Kọmíṣánná tún wá ṣe àyẹ̀wò sí àwọn ohun èlò tó wà ní ilé ẹ̀kọ́ náà, ó sì fi dá wọn lójú pé ìjọba yóò máa tẹ̀síwájú nípa ṣíṣe àtìlẹ́yìn èyí tí ó jẹ́ kí ọjọ́ iwájú tó dára wà fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn. Alága níbi ayẹyẹ náà àti àwọn mìíràn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ni wọ́n sọ èrò ọkàn wọn àti ìdùnnú wọn lórí ipò àti ayẹyẹ ti ọdún yìí, èyí tó ṣe àfihàn míkójọ papọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti fi ilé ẹ̀kọ́ náà sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n tún wá parapọ̀ di ọ̀kan ṣoṣo ní àkókò yìí. Èyí ni wọ́n ní yóò tún ṣe àjíǹde ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Gbáǹkọ́gbì ohun tó wáyé níbi ayẹyẹ náà ní yíyan bí ológun ti àwọn ọmọ ẹgbẹ́ náà àti wọ́n ṣe fi àtìlẹ́yìn wọn hàn sí àwọn aṣáájú ẹgbẹ́, èyí tí wọ́n tún wá fi ẹsẹ̀ rajó láti fi ìdùnnú wọn hàn. Ayẹyẹ ti ọdún yìí ní í ṣe ẹ̀karùndínlọ́gọ́rin nínú ìtàn ìgbésí ayé ilé ẹ̀kọ́ náà.